ọmọbìnrin Bísọ́lá Badmus yìí ó ti fi ọ̀rọ̀ kú kí n wàláì kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe àfi kẹ́ gbọ́ ọmọ yẹn kẹ́ ṣe bí bàbá lórí ẹ̀ if not ẹ máa gbọ́. ló wà níta lórí ọ̀rọ̀ baby daddy yẹn ní tẹ́ bímọ fún àwọn èèyàn ní wọn ò ṣe dáadáa sí yín tó wọn ò tọ́jú ọmọ wọn ṣé wọn ò gba ọmọ lọ́wọ́ yín ni láti bẹ̀rẹ̀ àbí nǹkan kan yí padà ni. ó gbọ́ ọmọ mi. wọ́n gba ọmọ yín láti bẹ̀rẹ̀. ó gbà láti bẹ̀rẹ̀. nǹkan kan yí padà ni. kí ni ẹ fẹ́ kàn ṣe. kí wọn nìyẹn kù sí lọ́wọ́. Yes. Kí wọn ló kù sí lọ́wọ́ kó ṣe responsibility Malik. That's all. That's all you are seeking for. Ṣé wọ́n mọ̀ pé sick rárá? Alhaji Wasiu Ayinde ṣe rí pé ọmọbìnrin yìí ó ti fi ọ̀rọ̀ kọ yín lọ́rùn ṣé kó ní ọ̀rọ̀ kọ yín lọ́rùn Alhaji Wasiu Ayinde tẹ́ bá sọ wípé ẹ fẹ́ gbójú ń bẹ̀ wàláhì tàláhì àwọn èèyàn máa bú yín o. Bàbá wa Alhaji Wasiu Ayinde ẹ dẹ́kun tòkìtò lọ́n ẹ má jẹ́ kí wọ́n fi ọmọ yín yìí ẹ má jẹ́ kí wọ́n fi gbé yín ṣubú ẹ má jẹ́ kó fi ọmọ yín yìí ẹ má jẹ́ kó fi sọ yín di ẹni tí ó wà responsible. Bàbá wa Alhaji Wasiu Ayinde gbogbo èyí tẹ́ bá nífẹ̀ẹ́ Alhaji Wasiu Ayinde ẹ sọ fún wọn pé kó tètè lọ gbọ́ ọmọ wọn kó tètè lọ gbọ́ ọmọ wọn. Báwo lẹnìkan tí ò ní lárí tó Alhaji Wasiu Ayinde tí ò ní dàjí owó wọn ṣe máa fún ọmọ wọn ní scholarship tó bá fẹ́ fún yàn ní scholarship àti ẹ̀sìn gbọ́ ìjọba tẹ́ pé ìjọba ń sìn bí ẹ pé Lagos State Government ló fún ọmọ wọn ní scholarship àgbọ̀ yẹn ṣùgbọ́n ẹni tí ò lówó tó Alhaji Wasiu Ayinde wọ́n ń fún ọmọ wọn ní scholarship bámi Wasiu Ayinde bámi Wasiu Ayinde bámi Wasiu Ayinde ìdójútì ńlá ni o ìdójútì ńlá ni o ó dẹ̀ máa jára kìyìn o ó máa jára kìyìn o ó máa jára kìyìn o ẹjọ́ tó fi tó lọ́hùn gbogbo ètò bá Alhaji Wasiu Ayinde pátápátá tẹ́ bá súnmọ́ wọn ẹni kí wọ́n ti lọ gbọ́ ọmọ wọn Abdul Malik kọ́ máa fi ọmọdé yìí kọ́ máa fi jára kí wọ́n kọ́ máa fi gbé wọn jábọ́ ọmọdé dẹ̀ yìí ọmọdé ó jọ wọn dáadáa o ká má pọ̀rọ̀ ọmọ yẹn fi sáà ìjọ wọn ẹ̀rí ni ọmọ dúró tán ẹ̀rí action pọ̀ gbogbo ẹ̀jẹ̀ bá súnmọ́ Alhaji Wasiu Ayinde ẹjọ́ torí tọ́ lọ́hùn ẹ sọ fún wọn kí wọ́n ti lọ gbọ́ ọmọ wọn ẹni kí wọ́n lọ gbọ́ ọmọ wọn yìí o kọ́ má fi ọmọ wọn yìí gbé wọn ṣubú o kọ́ má fi ọmọ wọn yìí gbé wọn ṣubú o Alhaji Wasiu Ayinde wọ́n tóbi kọjá wípé kọ́ máa wò pé irú wọn ni ò tọ́mọ o ó dẹ̀ máa wà nínú ìtàn títí lọ láyé ìtàn tí ò ní parẹ́ ni o ìtàn tí ò ní parẹ́ ni o báwo mi Wasiu Ayinde ìtàn tí ò ní parẹ́ ni o Ọlọ́hun ní jẹ́ kí wọ́n kan ìtàn burúkú lẹ̀ nípa yín ọ̀rọ̀ ọmọ là ń sọ yìí o ọ̀rọ̀ ọmọ ni o kó wá dojọ́ la kọ́ máa sọ wípé ẹ̀rí nínú àwọn Alhaji Wasiu Ayinde rè ẹnìkan ló rán skul bàbá ìyá sí Alhaji Wasiu Ayinde jọ a nífẹ̀ẹ́ yín kọjá kẹṣubú Alhaji Wasiu Ayinde ẹ ti ga nínú ayé kọjá pé kẹ wálẹ̀ ẹ ti ga nínú ayé kọjá pé kí ránkì yín já Alhaji Wasiu Ayinde léwu ní ti kọjá pé owó kí lẹ fẹ́ ná skul wo ló fẹ́ lọ yunifásitì wo ló fẹ́ lọ tó lóun ò fi agbára ẹ̀ sípa yín ẹ bá ń sọ̀rọ̀ pé owó dé Alhaji Wasiu Ayinde ní burúkú owó ń bẹ tọ́lá tó pé richest musician number one ni Fuji musician number one Alhaji Wasiu Ayinde ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n fi ọmọ yín yìí ẹ má jẹ́ kí wọ́n fi tapo sáṣọ àlà yín ẹ má jẹ́ kí wọ́n fi kọ ìtàn burúkú fún yín ẹ má jẹ́ kó wá di ọjọ́ ọ̀la
láti máa sọ yìí ẹjọ́ gbogbo ẹ tẹ́ bá mọ̀ wọn ẹ ti sọ fún wọn kó ti gba ọmọ wọn yìí ẹni tó fún scholarship gan kọ́ ní kó di owó ẹ̀ mú kí wọ́n ní kó di owó ẹ̀ mú nítorí èní kan torí ọ̀la ni nítorí ìtàn onígbàgbé irú ẹ̀yin tẹ́ jẹ́ legend irú àwọn abáyé tí táwọn bá ṣe anything kò sí nǹkan tó kọ̀ tàn ṣùgbọ́n irú ẹ̀yin tẹ́ jẹ́ legend ìtàn onígbàgbé ìtàn máa wà lákọọ́lẹ̀ Aláàjì Wasiu Ayinde ẹjọ́ tó yọ Ọlọ́run ọmọ yìí ẹjọ́ ẹgbà ẹ má jẹ́ kó fi já yín bọ̀ ẹjọ́ tó yọ Ọlọ́run Aláàjì Wasiu Ayinde ẹjọ́ tó yọ Ọlọ́run ẹjọ́ tó tọ́ Ọlọ́run ẹgbọ́n nǹkan tí ìyá ọmọ náà sọ nígbà tí wọ́n interview nígbà tí Bíọ́lá ọmọbìnrin tó ń ṣe interview yẹn tó interview rẹ̀ ọmọbìnrin yẹn ó ti fi ọ̀rọ̀ húkìín ọmọbìnrin Bísọ́lá Badmus yìí ó ti fi ọ̀rọ̀ húkìín wàláì kò sí bá ṣe lè ṣe àfi kẹ́ gbọ́ ọmọ yẹn kẹ́ ṣe bí bàbá lórí ẹ̀ if not ẹ máa gbọ́. ló wà níta lórí ọ̀rọ̀ baby daddy yẹn ní tẹ́ bímọ fún àwọn èèyàn ní wọn ò ṣe dáadáa sí yín tó wọn ò tọ́jú ọmọ wọn ṣé wọn ò gba ọmọ lọ́wọ́ yín ni láti bẹ̀rẹ̀ àbí nǹkan kan yí padà ni. ó gba ọmọ mi. wọ́n gba ọmọ yín láti bẹ̀rẹ̀. ó gbà láti bẹ̀rẹ̀ nǹkan kan yí padà ni. kí ni ẹ fẹ́ kàn ṣe. kí wọn nìyẹn kù sí lọ́wọ́. Yes. Kí wọn ló kù sí lọ́wọ́ kó ṣe responsibility Malik. That's all you are seeking for. Ṣé wọ́n mọ̀ pé sick rárá? Aláàjì Wasiu Ayinde ṣe rí pé ọmọbìnrin yìí ó ti fi ọ̀rọ̀ kọ yín lọ́rùn ṣé kó ní ọ̀rọ̀ kọ yín lọ́rùn Aláàjì Wasiu Ayinde tẹ́ bá sọ wípé ẹ fẹ́ gbójú ń bẹ̀ wàláhì tàláhì àwọn èèyàn máa bú yín o èébú yín ò dé ní parẹ́ mọ́ láyé àwọn èèyàn máa fi sọ̀rọ̀ sí yín ọ̀rọ̀ yín ò dé ní parẹ́ mọ́ láyé wàláhì àwa di ìtàn burúkú àwa di àpèjúwe burúkú fún yín Aláàjì Wasiu Ayinde ẹjọ́ torí tó lọ Aláàjì Wasiu Ayinde ẹ tètè lọ gba ọmọdé ìpadà ọmọbìnrin yìí Bísọ́lá Badmus yìí ẹ máa gbọ́kàn tó sọ ó ní for the first time ẹ gba ọmọ yẹn ó ní ẹ ti gbà so ó ti wí ọ̀rọ̀ yẹn mọ́ yín lọ́rùn kò síbi tẹ́lẹ̀ yẹ sí mọ́ ó ti wí sí yín lọ́rùn náà kò síbi tẹ́lẹ̀ yẹ sí mọ́ kò sólò tẹ́fẹ́ gbà dínà yẹn ọ̀nà tẹ́lẹ̀ fi keep àwọn èèyàn short náà ni pé kẹ́ gba ọmọ yẹn kẹ́ dẹ̀ ṣe responsibility tó bá tọ́ lórí ẹ̀ ọ̀nà kan tẹ́lẹ̀ fi gbà keep àwọn èèyàn short nìyẹn but Aláàjì Wasiu Ayinde tẹ́ ẹ̀ bá ṣe yẹn wọ́n yẹn máa fi máa bú yín wọ́n máa fojú pé ẹwà responsible ẹ̀kọ́ lówó lásán rí nìkan ẹjọ́ àwa nífẹ̀ẹ́ yín àfẹ́kẹ́ jábọ̀ Aláàjì Wasiu Ayinde obìnrin burú obìnrin máa support ara wọn tí wọ́n gbọ́ women support women men ni ò kí support men ló support women support women ni Aláàjì Wasiu Ayinde tí gbogbo àwọn obìnrin sì tẹ́lá bẹ̀rẹ̀ sí ní rojọ́ orí burúkú káàkiri ẹjọ́ tó tó Aláàjì Wasiu Ayinde ẹ dákun torí Ọlọ́run ẹ dákun já máa gbọ́rọ̀ náà lọ jẹ́ ń dá padà sẹ́yìn díẹ̀. kí wọn nìyẹn kù sí lọ́wọ́. Yes. Ìdádì yẹn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló wà níta lórí ọ̀rọ̀ baby daddy yẹn ní tẹ́ bímọ fún àwọn èèyàn ní wọn ò ṣe dáadáa sí yín tó wọn ò tọ́jú ọmọ wọn ṣé wọn ò gba ọmọ lọ́wọ́ yín ni láti bẹ̀rẹ̀ àbí nǹkan kan yí padà ni. ó gba ọmọ mi. wọ́n gba ọmọ yín láti bẹ̀rẹ̀. ó gbà láti bẹ̀rẹ̀ nǹkan kan yí padà ni. kí ni ẹ fẹ́ kàn ṣe. kí wọn nìyẹn kù sí lọ́wọ́. Yes. Kí wọn ló kù sí lọ́wọ́ kó ṣe responsibility Malik. That's all.
That's all you are seeking for. Ṣé wọ́n mọ̀ pé sick rárá? Kò kọ́kọ́ mọ̀ pé sick. Ẹ sọ fún wọn. Mi ò sọ fún. Why? Long story nìyẹn. Okay. Kò kọ́kọ́ mọ̀. So ìgbà tó ti mọ̀, wọ́n gbìyànjú agbára wọn. Wọn dá sí mi mọ́. Láti gbà yẹn. Kí ni ẹ̀yin wá ń rò pé kí lẹ expect látọ̀dọ̀ wọn, kí lẹ fẹ́ kàn ṣe? Kó máa take care Malik ni. Kàn take care Malik. Tó má ti take care Malik, ọkàn yín á balẹ̀ sí àbí? Ọ̀dà Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́, wọ́n máa ṣe lágbára Ọlọ́run. Ọlọ́run á túbọ̀ máa gbọ́ àwọn náà sókè. Wọn ò ní wálẹ̀ lágbára Ọlọ́run, wọn ò ní rá padà sí burúkú. Àwọn náà ò ní ṣàìsàn lágbára Ọlọ́run. So láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti wá ń ṣẹlẹ̀, ti sickness or no sickness, báwo lẹ ṣe wá ń cope? Ìpẹ̀lẹ́. Okay. So now kí ni mo fẹ́ sọ sí náà? Now ohun tó wá ṣẹlẹ̀ sí ni pé Alhaji Wasiu Ayinde ni pé kí wọ́n jọ torí t'Ọlọ́run kí wọ́n gba ọmọ yẹn, nítorí pé nísìn ọmọbìnrin yìí wọ́n ló ní brain tumor tí Ọlọ́run ti là kúrò ńbẹ̀ àbí. Ó jẹ́ kó yé ayé sí wípé tí Alhaji Wasiu Ayinde bá tún tó bá ṣe responsibility lórí ọmọ wọn wípé ọkàn rẹ̀ máa balẹ̀. Ṣé mọ̀ wọ́n ní brain tumor yẹn ìrònú kéèyàn ronú àròkànlẹ̀ àbíbára ṣe máa ń pè é mọ̀ kéèyàn fẹ́ lólè wàhálà lọ́tún lósì, kéèyàn máa nísinmi, kéèyàn máa dààmú máa rú tọ̀hún wo ti bí gbogbo ẹ̀ mọ́ra wọn ló fà á. So tábàtẹ̀ wá ti mọ̀ pé káàtẹ̀ wá plug ẹ̀ mọ́ wípé bóyá wàhálà lórí ọmọ nígbà tí ò rí tọ́jú ọmọ, nígbà tí kò wẹ́ ni wọ́n lọ́wọ́ lórí ọmọ, ká sọ pé kí ni, ká sọ pé òun ni. Nísìnyí Alhaji Wasiu Ayinde nígbà yẹn kò tí ì bọ́ síta, nísìnyí tó wá jáde síta. Alhaji Wasiu Ayinde ẹjọ́ tó rí t'Ọlọ́run, ẹ má jẹ́ kí ẹnu kí aráyé fi tepo sí aṣọ àlà yín. Ẹjọ́ tó rí Ọlọ́run, ẹ tètè lọ gba ọmọdé yìí, ẹ lọ gba ọmọ yín. Ẹ má jẹ́ kọ́ ọmọ yín di ẹni tó máa gba charity fún. Táwọn èèyàn bá dáwó fún ìyá, tí wọ́n bá dá owó fún ìyá, it's normal, ìyá nìyẹn. Ṣùgbọ́n ọmọ tí yín Alhaji Wasiu Ayinde má jẹ́ ká parọ́ tọ̀rọ̀ wa, kò bójúmu o, wàláhì tàláhì Ọlọ́run kò bójúmu. Ẹ wo fídíò yìí náà, ẹ wo fídíò bọ̀dá yìí. Àmín. So orí òpin síbì kan gẹ́gẹ́ bí mo yẹ máa sọ, mi ò tọrọ owó fẹ́ anybody, like I always say, but àwọn fans wà wọ́n láìkì àwọn èèyàn, wọ́n máa fẹ́ reach out. Àwọn fans ẹ̀ mú tẹ̀lé máa kan sínú advocate àdóèkì. Ṣàtìrì Alhaji Wasiu Ayinde ṣe rí pé àwọn èèyàn ti ń dá owó fún ọmọbìnrin yìí. Ṣé mọ̀ wípé àwọn èèyàn ti ń dá owó fún ọmọbìnrin yìí Alhaji Wasiu Ayinde kó má lọ di wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa gba charity fọmọ yín náà. Ṣé mọ̀ pé ẹnìkan ti lóun gbé scholarship kalẹ̀. Alhaji Wasiu Ayinde ẹ sì wà láyé ẹ ti kú o. Ọlọ́run ní jẹ́ kí a padà sáburú dé bá yín o. Tó bá di pé àwọn èèyàn wá ń donate owó fọmọ yín, orúkọ burúkú ni o. Tí wọ́n ṣe ń donate aṣọ, wọ́n ṣe ń donate owó skúlù, owó báàgì, owó gbogbo ẹ̀ fọmọ yín níbi tẹ́ dé láyé, níbi tọ́nà gbé yín ga dénú ayé lónìí. Alhaji Wasiu Ayinde ẹ dákun ẹ túbẹ̀ ṣe o, ẹ túbẹ̀ ṣe o. Wọ́n pè mí láàárọ̀
wọn náà ọmọ yẹn àwọn láti ẹ̀ gan nígbà pé má ṣe wọ́n dẹ̀ fi ju ọ̀dẹ̀ ránṣẹ́ nínú ẹ̀ ó ti understand máa kan náà Alhaji Àlùbáríkà ẹ̀yẹn ti máa ń try gbogbo àwọn àgbààgbà yẹn lọ́ máa ń rán mi sílẹ̀ ọ̀kọ̀ọ̀kan so àṣàtàná náà àwọn náà tó drop nínú ẹ̀ so iṣẹ́ tí wọ́n rán mi òní mo sáré wá jẹ́ yẹn torí mo direct lórí set kan láti gba yẹn kí mo sáré wá ni you understand so that's 900,000. Boko akọ so bó ṣe jẹ́ another 400 ṣe àwọlé mẹ́ta wá padà jẹ́ 1.3 million ẹ ṣe gan. Gẹ́gẹ́ bá ẹ máa sọ ẹ̀yin fáǹsì wa àmọ́ máa dúpẹ́ lọ́wọ́ yín náà ni àmọ́ máa dúpẹ́ àkókò sí lọ́wọ́ àdẹ̀tọ́wọ́bọ̀ yín lápò fúnra ilẹ̀ wish láti support wa Ọlọ́run máa wà pẹ̀lú yín iná nìkan wò yín o ẹ dúpẹ́. adúpẹ́ o ẹ ṣe gan ni o ẹ wò ọwọ́ tẹ fi mú owó lápò láti máa fún wa. wọn ní ní wíkìlò. ẹ ní wíkìlò àkàndé nínú ilé ní ṣàìsàn tó ọmọ tó lọ ẹ̀yin tẹ wà nílùú ìbàbẹ ẹ̀yin tẹ wà Nàìjíríà máa kéré oko wa ní wa ṣe gan ni o appreciate ẹ ṣe o thank you so much àní fi irú ẹ̀ gbà lórúkọ Jésù àní ṣàìsàn a máa dàgbà a máa dògbò iṣẹ́ tí mo náà ẹ̀mí mọ̀ àní àbùdí lólókun. tọ́ ṣẹ́rí a sọ wípé kìí pé William sọ wípé kẹ́nìbọ̀dì má ṣoore fún ọmọ Alhaji Wasiu Ayinde yẹn o àbí kẹ́nìbọ̀dì má fún ọmọ ọlọ́mọ ní scholarship rárá o mi ò sọ bẹ́ẹ̀ o ohun tèmi sọ gọ́gọ́ ni wípé kìí ṣe lójú ayé wa yìí ẹ máa gba charity lọ ọmọ Alhaji Wasiu Ayinde máa dẹ̀ tó ń gba charity fún láyé tálàjì Wasiu Ayinde wà láyé tàdé mọ bó ṣe lówó tó irọ́ àyà pariwo pa ni a máa pariwo pa ni ọmọ Alhaji Wasiu Ayinde ẹ tó fẹ́ wọn lọ́wọ́ tó fẹ́ wọn ọmọ Alhaji Wasiu Ayinde wọ́n free láti wọn lọ́wọ́ o ẹ ràn wọn lọ́wọ́ o but wípé níbi tí Alhaji Wasiu Ayinde wá ní owó dé nílé ayé yìí tí gbogbo wọn náà dẹ̀ mọ̀ tí gbogbo wa ṣẹ̀rí ẹ̀ tí ò ṣe nǹkan tó bò kọ́ ma gbọ́sẹ̀ tí fún ọmọ Alhaji Wasiu Ayinde irọ́ a máa pariwo pa ni pé Alhaji Wasiu Ayinde ẹ lọ gba ọmọ yín nígbà wàláì Alhaji Wasiu Ayinde kọjá bẹ́ẹ̀ ọ kọjá nínú kọ́kọ́ wà nínú ìtọ́ pé wọ́n gba charity fọmọ wọn ó yẹ kú rí bẹ́ẹ̀ Alhaji Wasiu Ayinde kọjá bẹ́ẹ̀ wọ́n kọjá bẹ́ẹ̀ fífífífífí ẹ dákun Alhaji Wasiu Ayinde ẹ jọ̀ọ́ ọmọ yín ẹ tètè lọ gbà ọ ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n fi já yín bọ́ o ẹ má jẹ́ kí wọ́n tepo sí aṣọ àlá yín o ẹ ti lọ gbà kí ẹ take responsibility lórí ọmọ yín ẹ dákun Abdulmalik ẹ bá wa take responsibility lórí ẹ má jèrè ẹ lágbára Ọlọ́run yóò wúlò fún yín ẹ dákun Alhaji Wasiu Ayinde ẹ lọ gbà ẹ dákun má jẹ́ kó fi ta aṣọ sápò àlá yín ẹ má jẹ́ kí tán burúkú wà lórí ẹ pé wọ́n ṣe charity fọmọ yín wọ́n gba donation fọmọ yín no àwùsùn láì kò ní jẹ́ lójú ayé yín Alhaji Wasiu Ayinde ẹ jọ̀ọ́ ẹ dákun Alhaji Wasiu Ayinde lọ gbọ́ ọmọ yín ẹ dákun tó yọ Ọlọ́run ẹ dákun abẹ̀yìn ni ìfẹ́ ta ní sí yín ni ẹ gbọ́dọ̀ jábọ́ ẹ gbọ́dọ̀ ṣubú ẹ ti ṣe wàhálà nínú ayé kọjá bẹ́ẹ̀ ẹ dákun tó yọ Ọlọ́run. bàbá wa Alhaji Wasiu Ayinde ẹ dákun tó yọ Ọlọ́run Abdulmalik ẹ bá wa gbà torí Ọlọ́run ẹ̀bẹ̀ la bẹ̀yìn torí Ọlọ́run Abdulmalik ẹ dákun ẹ má jẹ́ kó fi sọ yín lẹ́nu torí Ọlọ́run ọmọ dáadáa ni ẹ̀yin náà ẹ wọ ọmọ tó dúró tán ọmọ tó straight ó tún jọ yín ọmọ yẹn tún fine ká ní pé bóyá ó bá jẹ́ bí abirùn àbí ọ̀pẹ̀ ìbẹ́ àbí àbá sọ pé bí nítorí ẹ̀ lè ṣe ń sá fún rárá ọmọ yẹn straight ọmọ yẹn fine very fine boy ẹ wọ ọmọ látòkè délẹ̀ Alhaji Wasiu Ayinde ẹ jọ̀ọ́ ẹ gba ọmọdé padà ẹ má jẹ́ kó fi tapá ẹ má jẹ́ kó fi tẹ epo sí aṣọ àlá yín ẹ má jẹ́ kí wọ́n fi já yín bọ́ ẹ dákun torí tọ́lọ́ Alhaji Wasiu Ayinde ẹ bá wa gba ọmọdé padà ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ àwa nífẹ̀ẹ́ yín ni o àfẹ́ kẹ́ jábọ́ àfẹ́ jẹ́ kó wà nínú ìtàn burúkú kó máa fojú pé ẹ wà responsible kó máa fi wò yín níbi tẹ́ dé láyé irọ́ Alhaji Wasiu Ayinde ẹ dákun ẹ gbọ́ ọmọ yín padà torí Ọlọ́run.